Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tá a tún mú wá fún yín, update nípa bí wọ́n ṣe fẹ́ ṣe local government election ní Ọ̀ṣun State ni a mú wá fún yín. Pàápàá jùlọ eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Borípé. A gbọ́ nǹkan tí ó ti ń lọ throughout the state, so a dẹ̀ gbọ́ bí wọ́n ṣe ń ṣe permutation. So arábìnrin kan ló wá kígbe síta tí gbogbo ayé mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́. Ó ní wípé wọ́n fẹ́ yan ọkọ òun jẹ. So ẹ gbọ́ kókó, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́, ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ ní ẹnu arábìnrin Àríkẹ́. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó ń yàyàn lẹ́nu, ó dẹ̀ tún jẹ́ nǹkan tí ó ń pààyàn lẹ́rìn bákan náà, because tẹ́ bá farabalẹ̀ gbọ́ fídíò tí woman yìí ṣe, ó sọ̀rọ̀, ó sunkún, ó ṣe àwọn nǹkan tí ó ṣàpààyàn lẹ́rìn. Ipò òṣèlú ó jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀, because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni arábìnrin yìí kò ní jáde síta báyìí kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. And then with the look of things, ó pariwo, ó ní wọ́n fẹ́ yàn òun jẹ, pé wọ́n fẹ́ yan ọkọ òun jẹ, pé wọ́n promise òun pé wọn ò mú ìlérí tí wọ́n ṣe fún òun, pé wọn ò mú ṣẹ. A lot of things ló kún inú fídíò tí woman yìí ṣe. Ẹ farabalẹ̀ kẹ́ wò, kẹ́ comment, kẹ́ jẹ́ ká mọ opinion tiyín nípa nǹkan tí arábìnrin yìí ń sọ. Ẹ̀yin tí ẹ bá wà ní agbègbè ibi tí arábìnrin yìí wà tẹ́ ń wo fídíò yìí, ṣé lóòótọ́ ni nǹkan tí arábìnrin yìí sọ? Wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jà, wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jà. Ọlọ́wọ́ wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jẹ, wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jẹ, wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jẹ, wọ́n mọ̀ gbọ́dọ̀ yọkọ̀ mi jẹ. Ẹ gbà mí o, gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ gbà mí o, ẹ gbà mí. Wọ́n ní bó ṣiṣẹ́ mo ti rí sẹ́jẹ̀. Gbogbo àwọn èèyàn pátá ní Ràgbìjì, ẹ̀yin mi wọ́n wá o, ẹ̀yin mi wọ́n wá èrúre o, èrúre o, èrúre o, èrúre o. Ẹ gbà mí o, lọ́balọ́ba ẹ gbà mí o, ìjòyè ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o. Mo ti kúrò nínú ẹgbẹ́ yìí o, mo ti kúrò nínú ẹgbẹ́ yẹn. Ẹ̀yin lẹ lé mi o, ẹ̀yin lẹ lé mi o, ẹ̀yin lẹ lé mi o, ẹ̀yin lẹ lé mi o. Ẹ ṣeun, ìtọ́yẹ ká fi sọ fún mi lẹ fi sọ, ìtọ́yẹ ká fi sọ fún mi lẹ fi sọ fún o, ìtọ́yẹ ká fi sọ lẹ fi sọ wo. Ẹ tètè wá sọdún sàṣẹ sí ni o, ẹ tètè wá sọdún sàṣẹ sí ni o. Orí mi o, orí mi o. Gbogbo èèyàn mọ̀ mí lẹ́lẹ́rọ̀, àmọ́ ọkọ èèyàn ní ṣe nǹkan kí wá sọ pé ìní sọ̀pọ́ọ̀tì. Mo wá sọ̀pọ́ọ̀tì ọkọ mi, mo wá sọ̀pọ́ọ̀tì ọkọ mi. Ìtọ́jú àwọn èèyàn, gbogbo àwọn èèyàn, ìtọ́jú àwọn èèyàn sì dúró, wọ́n sì dúró. Wọ́n ní tó bá ṣe pé tìbò ni ẹgbẹ́ mi, mo tún ṣiṣẹ́ ẹgbẹ́ mi, mo tún ṣiṣẹ́ ẹgbẹ́ mi, mo tún ṣiṣẹ́ ẹgbẹ́ mi o, mo tún ṣiṣẹ́ ẹgbẹ́ mi o, mo fọ́jà ṣiṣẹ́ ẹgbẹ́ mi o, mo fi ráìsì ṣiṣẹ́ ẹgbẹ́ mi, mo fi gbogbo nǹkan àtọwọ́tọwọ́ tí gbogbo nǹkan pé wọn ò ní fi mí ṣaṣojú níbì kan kí n má wá síboro. Wọn ò ní fi mí ṣaṣojú níbì kan kí n má síboro. Ẹ gbà mí o, gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun o, gbogbo rúmọlẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun o, ẹgbẹ́ Ọ̀gá Ògo o, ẹ gbà mí o, ẹ gbà mí. Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Adúpẹ́ fọ́lọ́run ọba wa, ṣèkẹ́ṣègẹ̀fẹ́ ni mímọ́, ẹni tó lóore jùnú ayé Adéwálé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àmọ́ fàsìkò yìí kí mùmínì mùmínà àpò ọ̀rọ̀ ẹ̀sìn. Ọlọ́run gba ìbádà wa, Ọlọ́run gba àdúrà wa. Àdúrà wo gbà lórí ọmọ, yóò gbà lórí ẹbí, yóò gbà lórí ará, yóò gbà lórí gbogbo nǹkan ní wọlá láúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim. Mo kí gbogbo ọmọ Ọ̀ṣun lápapọ̀. Gbogbo tí omi lórí nǹkan ni Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ mú. Mo kí ẹ̀yin bàbá mi ládéládé lágbára lọ́wọ́ Ọlọ́run
adé ò ní síbọ́ lórí yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀sìn ọba ó jẹ kó pẹ́ ìrùkẹ̀rẹ̀ ọba ó dòkìnni ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní bàjẹ́ mọ́ wa lórí o ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ìdàgbàsókè yóò máa ní dàgbàsókè lójoojúmọ́ ni láti lè ànábì Muhammad sallallahu alaihi wasallam bisimilayi náà àtẹ́yìnà bisimilayi rahmani rahim náà àtẹ́yìnà kálukú sára sọ́ọ́lì rọ̀bì kàwálé àyìnà sára ní ọkọ̀ wọlé ọ̀tá mo wá fi àsìkò yìí mo fi kí bàbá mi Nurudeen Adémọ́lá Adélékè Johnson gbogbo tí mi tí ò mi lórí nǹkan níyan Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ mú bóríire yín ti lè wò ó pọ̀ tó tọmọ yín ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ bákan náà mo kí bàbá Bísí lágbára lọ́wọ́ Ọlọ́run oríire ti ọmọ yín yóò pọ̀ jù títí ń lọ bákan náà mo kí sísọ sáf oríire ọmọ yín yóò pọ̀ jù títí ń lọ lágbára lọ́wọ́ láti lè ànábì Muhammad bákan náà mo kí Èyélúà mo sì kí gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ tí a bá ní ẹ̀rọ àríkẹ́ o kó mọ́ sọ̀rọ̀ èé sọ̀rọ̀ tó pààyàn yóò kú ẹni tí ó pààyàn òun náà ń lọ kò sí ẹni tí ó tó wáyé láyé yìí tí tó sọ wípé ní ó ń pààyàn o wàláhì sọmọbìláì òun náà kú ni wàláhì sọmọbìláì làsí láwà má sọ̀rọ̀ ajẹ́ ìgbó kẹnu rí ó ya ṣé ti gbọ́ dáadáa báwọn nígbà àkọ́kọ́ ìdìbò mo tiẹ̀ tí ìdìbò alága ọkọ mi gbogbo ayé mọ̀ wípé ní ẹ̀rù àríkẹ́ ni mí olókè méjì Nigeria Limited àmọ́ ọkọ ẹni ò ní ṣe nǹkan kó wípé ní nǹkan tó ń ṣe rèé kí n tó fẹ́ PDP ló ń wà tó di kọ̀ kí n dákun kí n fún ní full support mo sì fún ní full support gbogbo nǹkan ni mo fi dúró fún ọkọ mi gbogbo nǹkan ni mo fi dúró fún wọ́n yan Alhaji Akeem Oyètúnjí jẹ níbi àkọ́kọ́ wọ́n yan jẹ níbi àkọ́kọ́ wọ́n ní kí n fọkàn balẹ̀ wípé ní ṣebí wọn ó dìbò ṣebí bò ń bẹ mo wá ẹwọ́ mo nára gbogbo àwọn ẹ̀sẹ́tísífù pátápátá olóyè ẹgbẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo olóyè ẹgbẹ́ Ìrágbìjí pátápátá PDP Ìrágbìjí olóyè ẹgbẹ́ ní gbogbo wọ́ọ̀dù níbi tí mo ṣiṣẹ́ dé kásẹ́lọ̀ gbogbo kásẹ́lọ̀ wa wọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin Ìrágbìjí kásẹ́lọ̀ ọkọ̀ mi ló wọlé ẹ wá sọ wípé kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo Ọ̀ṣun gbogbo gbọ́dọ̀ yọkọ mi jẹ́ wọ́n gbọ́dọ̀ yọkọ mi jẹ́ wọ́n gbọ́dọ̀ yọkọ mi jẹ́ wọ́n gbọ́dọ̀ Yakimu jẹ́ wọ́n gbọ́dọ̀ Yakimu jẹ́ ẹ tún sọ fún mi pé kí n máa lọ ṣiṣẹ́ mo sì ṣiṣẹ́ wọ́n ti lé mi lọ́nu ẹgbẹ́ mi omijé ni mo fi kúrò níbi PDP báyìí o omijé ojú ni mo fi kúrò níbi PDP o wọ́n gbọ́dọ̀ yọkọ mi jẹ́ o gbọ́dọ̀ Yakimu jẹ́ o wọ́n rán ní sí mi lédè bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin pé ẹ sọ fáàrí kẹ́kọ̀ọ́ lọ́mọ ṣiṣẹ́ mo sì ṣiṣẹ́ mo ríṣẹ́ jẹ́ tọba ní Ìrágbìjí tọba wọ́n fẹ́rẹ̀ Rakimu o Taragbìjí ló fẹ́rẹ̀ Rakimu ọlọ́rọ̀ rúwọ́ fẹ́ Rakimu o gbogbo àwọn lọ́ba borí pẹ́ ni wọ́n fẹ́ Rakimu o gbogbo àwọn èèyàn sì dìde fún mi wọ́n ní tó bá ṣe wípé ní ìbò bá ní fún Tẹ́rù Àríkẹ́ gbé lọ́wọ́ ní Ìrágbìjí tí ń tọ́jú eléré tí ń tọ́jú àlejò ń tọ́jú ọkùnrin ń tọ́jú obìnrin ń tọ́jú ọmọdé ń tọ́jú àgbàlagbà àwọn tẹ̀lé ọkọ rẹ̀ ni ẹ wá rí wípé ní ẹ̀ ń tẹ́ fàkàlì kò léèyàn gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbà mi mo mama téèyàn fowó ṣe tí mo ní ẹni bí ọkàn mi ní PDP bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rò kankan ẹ wá rò
ro bí tí ẹ gbé mi lọ ẹ ro bí tí wọ́n gbé mi lọ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìyálàjẹ ìpínlẹ̀ Ọ̀ṣun babalọ́jà ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀yin lọ́balọ́ba bàbá mi lọ́balọ́ba adé òní síbọn lórí yín ẹ gbà mí ẹ má jẹ́ wọ́n yá kí mu jẹ́ o ẹ má jẹ́ wọ́n yá kí mu jẹ́ èmi mo ṣe dáadáa nínú Ìrágbìjí gbogbo èèyàn dúró wípé ìbò ni gbogbo àwọn ẹ̀sẹ̀sífù olóyè èmi mo ní wọn èmi mo làwọn olóyè wọn ní kí n ṣiṣẹ́ mo sì ṣiṣẹ́ mo rí iṣẹ́ jẹ́ irọ́ ni o irọ́ ni o irọ́ ni o ẹ gbà mí o ẹ gbà mí o. Gbogbo èèyàn mọ̀ mí lẹ́rù Àríkẹ́ àmọ́ ọkọ mi ò ní òun lọ́kọ èmi nìyàwó mo bá PDP ni mo bá Lájí Akeem bá PDP ni láyé ajé ìgbọ́kẹ̀lú rí ó yà ó ajé ìgbọ́kẹ̀lú rí ó yà ó téèyàn bá fẹ́ sí tí èèyàn tó bá fẹ́ yẹ̀yàn jẹ rèé ẹ bẹ̀ mí níbi àkọ́kọ́ ẹni kí n má wọ̀rí ẹ fi mí lọ́kàn balẹ̀ ẹni kí n má lọ ṣiṣẹ́ mo ṣiṣẹ́ nínú tí a bá tú alẹ́ lẹ̀ nínú Ìrágbìjí sẹ́ni tó padì ẹ̀rí nínú wọn kò sẹ́ni tó padì ẹ̀rí wọn wọ́n kó iláyà jẹ páwọn ó pagbá àwọn ó pàwọ́ àwọn náà wá jẹ́ dọ́gìdì gẹ̀gẹ̀rẹ̀ lu náà ni jẹ́dẹ̀gẹ̀rẹ̀ lu náà mo wá ṣiṣẹ́ tó bá hùn mo ṣiṣẹ́ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn lọ́balọ́ba èmi ò ní gbà ìní gbà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́rù Àríkẹ́ ẹ gbà mí ẹ má jẹ́ wọ́n yọkọ mi jẹ ẹ má jẹ́ wọ́n yọkọ mi jogun ogun mú mi Lovers all over the world, lérò wípé ẹ farabalẹ̀ wo fídíò wa láti ṣe bẹ̀rẹ̀ ẹ ti máa rí a lot of things, a lot of drama, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ń pààyàn lẹ́rìn-ín tí arábìnrin yìí sọ tí gbogbo èèyàn mọ̀ sí gbogbo ayé mọ̀ sí ẹ̀rọ Àríkẹ́ ní ìlú Ìrágbìjí Ọ̀ṣun State. Ẹ rí i pé ó jẹ́ nǹkan tí ó ń yàyàn lẹ́nu nínú ẹgbẹ́ PDP ní nǹkan yìí ni ó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ máa rí i wípé ipò òṣèlú tí a bá rí gẹ́gẹ́ bí ọ̀nà àtìlà ní Nàìjíríà tá a wà kò yẹ kí ipò òṣèlú kò yẹ kó jẹ́ nǹkan tí èèyàn ó wá bọ́ síta gbangba téèyàn wá máa pariwo téèyàn máa sunkún because níwòye tèmi wọn ṣe kí ń yànyàn jẹ nínú ẹgbẹ́ òṣèlú tá a dẹ̀ kí ń gbọ́ pé àwọn èèyàn ó bọ́ síta gbangba wọn máa pariwo báyìí bọ́ wọ́n ní oníkùn ìlú mọ̀ọ́ká tó ṣe bí òwe oníkùn ìlú mọ̀ọ́ká so a tún lè bú ẹ̀rọ Àríkẹ́ náà because ó ní wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí fóun pé ìgbà tó wá yá tó tásìkò pé wọn ò fẹ́ mú ìlérí ṣẹ mọ́ so Ọlọ́run ló mọ nǹkan téèyàn ò mọ̀ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment so we love you all, thanks for watching.